fẹ́ràn jùlọ. Títí òjì di ayé yòókù lọ, títí òun yóò fi bọ́ etí wọlé, títí òkùnkùn yóò fi ré kọjá. Sóre. Orúkọ mi ni Yèyé Tóyìn Babátọ́pẹ́ Adégbọlá JP. Òṣèré orí ìtàgé ni mí. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni olóògbé jẹ́. Ọ̀rẹ́ àtìgbà kékeré nígbà tá àti ẹ̀ tí ìmọ̀ bí tá à ń lọ àtijọ́ ń bọ̀. Èmi nìkan kọ́ àpọ̀ ní gbogbo àtàjọ bẹ̀rẹ̀ ńgbà náà wọ́n wà níbí báyìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti fi kú ju gbogbo wa lọ. Ó ti lọ sùn. Mo dẹ̀ mọ̀ pé ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Elédùmarè torí pé Ìyábò èèyàn dáadáa ni. Inú ẹ̀ dáa, kò ń ro burúkú sẹ́nikẹ́ni. Inú ẹ̀ ò dẹ̀ ń bàjẹ́ sí nǹkan rere, kò dẹ̀ kì í jẹ́ èèyàn lẹ́sẹ̀, kò kì í envy èèyàn láti ní Ọlọ́run ló gbé débẹ̀, kò sì ń fẹ́ kíjà àbí asọ̀ wà láàrin wa. Tó bá ti rí bẹ́ẹ̀ á ní irú èmi báyìí nígbà tí ń pariwo àti gbẹ́ni àwọn akámọ́ má jẹ́ ká já ọ̀rẹ́ mi, kí ló fẹ́ fìjà ṣe? Ó ti bínú tí mo ṣe ò dáa, má bínú, èmi mo jẹ̀bi, má bínú. Èrè ọ̀tí Ìyábọ̀ jẹ́ nìyẹn. Òun ló dẹ̀ jẹ́ kí, torí pé tó bá yẹ pé ṣe ni announce officially ni ibi ò ní gbèsè tí gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀, but a sọ pé a fẹ́ kó jẹ́ family affair ló ṣe rí báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti èwe tí ẹjọ́ jẹ́, kí ni àwọn ohun ìmánigbàgbé tẹ̀ nígbàgbé nípa? Ara ẹ̀ ni mo tọ́kọ́ sọ yẹn wípé Ìyábọ̀ kì í fẹ́ ká jà, kò ń fẹ́ rárá. Ó máa make sure pé ẹsẹ̀ tù jà yẹn. Tẹ́ bá gbọ́ pé wà tẹnìkan jà tí ò sí àràǹdì, ó máa torí ẹ̀ dí àwa parí ìjà. Ìkíní nìyẹn. Ìkejì ni wípé n tó bá ti jẹ́ tiyín tìyábọ̀ ni. Ìyábọ̀ ń jẹ́ kò kì í ṣe kẹ́ni má ní. So ara tí mo máa miss, tèmi máa miss lára ẹ̀ jù ni pé tèmi bá ti bẹ̀rẹ̀ sí pariwo yáyáyáyáyáyá, òun lomi tó máa ń calm me down. So ìgbà tẹ́ni tó lè ń calm me down jù sí ti lọ, àfi kémi fúnra mi máa mú sùúrù pé buwa la ti ń dàgbà. Kí wá ní àdúrà yín àti àmọ̀ràn fún àwọn ọmọ? Àwọn ọmọ àdúrà mi ni wípé gbogbo nǹkan tí ìyá wọn ò lè dúró ṣe, wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ. Wọn ò ní fàìsàn lògbà, wọn ò ní kánjú kú. Ọmọ á tọ́jú àwọn náà. Wọ́n gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ. Àmọ́ wọ́n ní àìsàn ló ṣe é wò, àárítọ́ lọ́jọ́ sí. Nígbà tó Ọlọ́run sọ pé òun ti dé, kò sẹ́ni tó máa sọ pé ó ṣe ṣe bó ṣe ṣe. Ọlọ́run jù wá lọ. Àwọn ọmọ yẹn àárín wọn ò ní dàrú. Ẹni tó jẹ́ aṣíwájú kó di àwọn ọmọ ìyá ẹ̀ mú, kó di àwọn àbúrò ẹ̀ mú, kó rí i pé òun ti gba ipò ìyá. Kì í ṣọ̀rọ̀ àkọ́bímọ́sìn, òun ti di ìyá. Àárín wọn ò ní dàrú o. Àwọn ọmọ wọn wọ́n á yàn, wọ́n á yanjú. Gbogbo ibikíbi tẹ́gùn ti ń ta ẹnìkankan lẹ́sẹ̀ ní gbogbo àwọn tí Ìyábọ̀ ò fi sílẹ̀ sáyé lọ. Ọlọ́run á bí àmì òróró òtura, á bù síbẹ̀. Ànírógun àkúfà lágbára lọ́wọ́ Ọlọ́run. Àdẹ̀ní láìsàn mọ́. God bless you. Lẹ́ẹ̀kan sí fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ibi Ìtẹ́ ní ìlú Ilé-Ifẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Oko. Ibẹ̀ ni a wà, ibi Ìtẹ́ la wà. Bóun gbogbo ṣe ń lọ ní ilé ìjọsìn láti mú wá fún yín látàrọ̀ títí tó fi dé ibi Ìtẹ́ tí a sì ti ń bá àwọn èèyàn kọ̀ọ̀kan ní gbólóhùn tí wọ́n ti ń sọ bí ẹ káàsán màmá wa. Ẹ káàsán. Ẹ dárúkọ yín fún wa fàfà náà tó wù wá. Orúkọ tèmi ni Ẹnjọ́lá Aishat Oríyọmí aka Agunkẹ̀kẹ́. Báwo ni ẹ ṣe jẹ́ gan sí olóògbé? Ọ̀rẹ́ bí ọmọ ìyá. Ọ̀rẹ́ kan wà, ọ̀rẹ́ lásán, ọ̀rẹ́ kan wà, ọmọ ìyá ni èmi àti Iyabo Oko. Kí wàá lè sọ nípa olóògbé nígbà ayé wọn? Nígbà ayé ẹ̀ ẹni tí mo lè sọ nípa ẹ̀ ó pọ̀. Ṣé rí òun, ó jẹ́ nìkan tó máa ń ṣe kò fẹ́ ìjà, àbí kò yé báyìí, kò fẹ́ ìjà. Ó lẹ́mìí ìkónimọ́ra gan. Tí ò bá rí ẹ á wá ẹ kó béèrè ẹ, tó bá béèrè bó ló ti jẹ́ kí lọ́sẹ̀ tó tiẹ̀ béèrè mi. Ó ní kò fẹ́ ìbínú, kì í dẹ̀ jà, kò fẹ́ wàhálà rárá. Gbogbo àwọn ọ̀rẹ́ tá a bá rìn, kò sẹ́ni tó lè sọ pé Iyabo Oko ó ṣe báyìí sí òun rí, tí èèyàn kan lè di pamọ́ pé èèyàn lè fi pamọ́ pé ó sẹ̀mí ń jọ́kan báyìí. Àfi téèyàn bá ṣẹ̀ ló kù. So Iyabo Oko jẹ́ nìkan tó dá òun lé kó ká mi lára gan.
kọ́lọ̀ mọ́ ṣòkú ẹ̀ lápúpà. A gbọ́ pé nígbà tí wọ́n ń ṣàìsàn pé wípé yín gan ẹwà lára ní tó jókòó tí wọ́n. Bẹ́ẹ̀ ni ìgbà tí àkọ́kọ́ gbé lọ sí Olúyọ̀rọ̀ ni mo lọ dúró títí tí a fi discharge kúrò ní Olúyọ̀rọ̀. Ọ̀tán tó gbé wá sí state hospital ní Ifẹ̀, èmi náà mo tún wá dúró tì. So ó jẹ́ ẹnìkan tó wọ̀ mí àti ó ká mi lára gan-an, mo dúró tì torí òun náà máa ń dúró tìyàn téèyàn bá ní ìṣòro, ó máa ń dúró tìyàn gan. So irú ẹni bẹ́ẹ̀ kéèyàn náà dúró tì ni mo ṣe dúró gbogbo ara. Ẹ ṣé gan màmá wa, ẹ ṣé gan, ẹ kú ọ̀rọ̀ yẹn. Ẹ káàsán, fún àǹfààní àwọn ẹni tó ń wà nílé, ẹ dárúkọ yín àti bí ẹ ṣe jẹ́ sí olóògbé. Orúkọ mi ni Aishat Adébísí Odukanwi, ọmọ olóògbé Iyabo Oko Yoruba. Kí ni ẹ lè sọ nípa ìyá yín tí ó jáde láyé? Ìyá rere nìyá mi, ìyá dáadáa, ìyá tó dúró tọmọ, abiyamọ tòótọ́ ìyá mi jẹ́. Ṣùgbọ́n àìsàn tó ṣe màmá mi, kòkòrò ni ò jẹ́ ká gbádùn obì tó gbó. Ó yẹ kí ìyá mi ṣì wà láyé ń sìn kó máa gbádùn iṣẹ́ tí wọ́n ti ṣe, ṣùgbọ́n ikú ò jẹ́. Àdúrà wa ni pé k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn, kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Nǹkan tí mo ní láti sọ nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọ olóògbé, kí ni àwọn nǹkan tó máa jẹ́ ohun mánigbàgbé tí ẹ máa rántí nípa ìyá yín? Ó pọ̀ gidi gan, nítorí mi tẹ̀ mọ́ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ìyá dáadáa ni, ọ̀rẹ́ mi ni wọ́n, ọ̀rẹ́ gidi náà jẹ́ sí mi. Ìyá dáadáa, Ọlọ́run mi kékeré náà dẹ̀ tún jẹ́. So mi tẹ̀ lè sọ torí nǹkan tí màá fi mí sí wọn pọ̀ gan, seriously. But Ọlọ́run ó nídìí tọ́lọ́run fi mú wọn sọ́dọ̀, á fẹ́ wọn, ṣùgbọ́n Olúwa ó fẹ́ wọn jù wá lọ. Ìjẹ́ tẹ̀lé sọ àkókò kan nígbà kan rí tí ó tiẹ̀ ní tẹ́ pé ẹ lè má gbàgbé nípa màmá yín? As in she's my adviser. Wọ́n máa ń advise mi gan, seriously. Wọ́n dẹ̀ máa ń dúró tì mí nígbà ìṣòro. Àdúrà nítorí bá ń fọ́ mi báyìí, àdúrà wọ́n máa bless omi, wọ́n máa fún mi. Kò sígbà ìṣòro tí mo bá wà tí n bá ti pe màmá mi báyìí, mo máa ń dàbí Ọlọ́run mi ni. Ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe, ikú ti mú wọn lọ. Àdúrà wa ni pé kí ẹ̀mí wọn kán má fi wá sílẹ̀, kí wọ́n dúró tì wá nínú ẹ̀mí. Gbogbo àwọn ọmọ pátápátá tí wọ́n fi sílẹ̀ kí wọ́n dúró tì wá, k'Ọlọ́run bá wa fi wọ́n sí afẹ́fẹ́ ire. Gẹ́gẹ́ bí màmá ṣe jẹ́ gbajúgbajà òṣèré tíátà ní orígun mẹ́rin àgbáyé, ìjó tẹ̀ ní nǹkan kan tí mọ̀lẹ́bí gbìyànjú láti ṣe àbí nǹkan tẹ́ ṣe láti má fi jẹ́ kó orúkọ wọn parun? Ọlọ́run mi lè sọ pé a máa gbìyànjú, mi lè sọ pé kókó nǹkan tá a máa ṣe lélẹ̀. Ṣùgbọ́n màmá mi ti already lé nǹkan pàtàkì, example gidi fún gbogbo ayé. Ọmọ ọlọ́mọ, ọmọ tí ò ń ṣọmọ wọn, wọ́n tọ́, wọ́n máa ń ṣoore, wọ́n máa ń ṣàánú fún everybody. So mi lè sọ pé nǹkan pàtó báyìí ni la máa ṣe lẹ́yìn ikú wọn. Ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tí ìyá mi ti ṣe sílẹ̀ kò lè parun. Mo mọ̀ pé nǹkan tí ìyá mi ti ṣe fọ́mọ ọlọ́mọ, ẹbí ni o, ọ̀rẹ́ ni o, mo mọ̀ pé nǹkan tán ti ṣe ò lè parun. Ọjọ́ tí inú ó pẹ́. Èyí náà fẹ́ bá a ní gbólóhùn, ẹ dárúkọ yín. Orúkọ mi ni Kasim Adébáyọ̀, èmi ni àbúrò olóògbé, ọmọ ìyá ọmọ bàbá. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa? Nǹkan tí mo lè sọ nípa àǹtí mi ni pé àǹtí mi ti lọ báyìí. Bẹ̀tì nínú ẹbí wa, ó jẹ́ èèyàn kan tó gbogbo wa ń wò níwájú. Bẹ̀tì mo gbà yí pé lágbára Ọlọ́run tó fi èèyàn bíi tẹ̀ náà rọ́pò, torí ó jẹ́ nìkan tó kó ẹbí mọ́ra àti ọmọ ìyá. Tí mo dẹ̀ tún fẹ́ sọ náà ni wípé ọmọ rẹ̀ tó fi sílẹ̀ tó jẹ́ àkọ́bí, kọ́mọ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àkọ́bí, bí ìyá rẹ̀ ṣe ń ṣe, tó kó gbogbo àwọn ẹbí mọ́ra, tó kábùrò mọ́ra, tó kó ẹ̀gbọ́n mọ́ra, tí ò sẹ́ni tí ò kó mọ́ra, kó náà kó mọ̀ pé ó ti dàgbà báyìí, kó kó àwọn àbúrò ẹ̀ mọ́ra. Ẹ ṣé gan. Sọ̀rẹ́ olùfẹ́ fún gbàdí ẹni, àìpẹ́ títí àwọn
ní tirẹ̀ yóò máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ mímọ́. Sóre, 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 títí a ó fi pàdé ní tẹ̀rẹ̀, tá ò sì wọ̀ wá ní agbádá funfun, títí a ò mọ gẹ́gẹ́ bá ti wà. Sóre, sóre, sóre. Àwọn ọkùnrin ẹ jẹ́ ká ṣí fìlà wa. Ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú sá ni onígbé ní ayé, ó sì kún fún òṣè ó ń dàgbàsókè. A sì ké lulẹ̀ bí ìtànná ewéko, ó ré kọjá lọ bí òjìji láé kò sì dúró níbì kan. Ní àárín ìyà wa ń bẹ nínú ikú, lọ́dọ̀ ta ni àwa ọ̀hà máa wá ìrànwọ́ bí kò ṣe lọ́dọ̀ rẹ Olúwa. Ẹni tó sì torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run mímọ́ jùlọ, Olúwa lágbára jùlọ, olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ. Má fi wá sínú ìrora kí ìrora ikú tí kò ní pẹ̀kun. Olúwa, ìwọ mọ ohun kọ̀ọ̀kan ọkàn wa. Má ṣe di etí àánú rẹ sí àdúrà wa. Ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ, Ọlọ́run alágbára jùlọ, olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ, dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa, nítorí ìrora kí ìrora ikú má ṣe jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Gbogbo ohun tí Ọlọ́run fi ti fún mi yóò padà sọ́dọ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú yóò fi ìyè fún ara kíkó wa. Nípa ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú wa. Nítorí ìdí èyí nínú mi ṣe dùn tí ògo mi sì ń yọ̀. Ara mi pẹ̀lú yóò sinmi ní ìrètí. Wọ́n fi pa ọ̀nà ìyè hàn mí, níwájú rẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Àti ní ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú mi wà títí láé. Ẹyọ̀kan. Ní ìgbàgbọ́ àti ìrètí àjíǹde sí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. A wá fi ọkàn màmá wa Kudirat Deborah Odukanwi Elúyẹmí lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́. A sì fi ara rẹ̀ fún ilẹ̀, erùpẹ̀ fún erùpẹ̀, eérú fún eérú, eérú fún eérú àti ekuru fún ekuru. Thank you. Ní ìdánilójú àti ní àìṣiyèméjì ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípa Olúwa wa Jésù Kristi, ẹni tí yóò pa ara òṣì wa dà kí ó lè rí bí ara òun tìkára rẹ̀ tí ó ní ògo, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun lè fi tẹrí ohun gbogbo bá fún ara rẹ̀. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Kí ó sì pẹ̀lú ẹ̀mí rẹ. Àdúrà Olúwa. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀ forúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdẹwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì, nítorí ìjọba, agbára àti ògo ní tirẹ̀ ní ìsinsìnyí àti títí láéláé. Olúwa, fún màmá Kudirat Deborah Odukanwi Elúyẹmí ní ìsinmi àìnípẹ̀kun. Jẹ́ kí ojú rere rẹ kí ó mọ́lẹ̀ sí lára títí láé. Jẹ́ kí ẹ̀mí rẹ̀ àti ti gbogbo ènìyàn tí ó ti kó nínú Kristi Jésù kí ó wà ní ìsinmi pípé gbogbo wa nísinsìnyí. Nísinsìnyí ni ó tó jọ̀wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ lọ ní àlàáfíà. Olúwa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, nítorí tí ojú mi ti rí ìgbàlà rẹ náà tí ìwọ ti pèsè sílẹ̀ níwájú ènìyàn gbogbo, láti jẹ́ ìmọ́lẹ̀ sí òmọ́lẹ̀ sí àwọn kèfèrí àti ògo Ísírẹ́lì àwọn ènìyàn rẹ. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bí ó ti wà láti kọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Madam Kudirat Deborah Odukanwi, arábìnrin wa nínú Kristi, máa lọ nínú ìrìn àjò rẹ ní orúkọ Ọlọ́run Baba tí ó dá ọ, ní orúkọ Kristi
tí ó jìyà nítorí rẹ, ní orúkọ ẹ̀mí mímọ́ tí ó sọ ọ́ di mímọ́. Kí ibùgbé rẹ jẹ́ paradísè mímọ́ àwọn ènìyàn Ọlọ́run. Ọlọ́run àlàáfíà tí ó mú Jésù Kristi ti inú òkú jáde wá, olùṣọ́ àgùntàn ńlá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, kí ó kún ọ pẹ̀lú ohun rere gbogbo láti máa ṣe ìfẹ́ rẹ̀, kí ó sì mú ọ ṣe ohun gbogbo tí ó tọ́ ní ojú rẹ̀. Sì kí ìbùkún Ọlọ́run Olódùmarè, ti Baba, ti Ọmọ àti ti ẹ̀mí mímọ́ kí ó wà pẹ̀lú yín, kí ó máa bá yín gbé nígbà gbogbo. Àmín. Màmá Kudirat Deborah Elúyẹmí, tí gbogbo ènìyàn mọ̀ sí Iyabo Oko, a sọ pé ó dìgbò ṣe, ó dàárọ̀ títí ọjọ́ àjíǹde. Iyabo Oko, rest in peace. Yeah, please, let's do it. Okay. Yeah, next is next. Sókè jẹ́ kó sinmi, má fẹ́ fún sí. Lámìdé dá wa lóhùn. Whoever that wants to do, Ẹ̀yin ọmọ ẹ jẹ́ ká mọ̀. gbogbo àwọn tó bá fẹ́ ṣe, please do your own. Tí ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí látàárọ̀, ibi tí ètò ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Deborah Odukanwi Elúyẹmí, tí gbogbo èèyàn mọ̀ sí Iyabo Oko, ibi tí ètò ìsìnkú wọn tí ó ti ń lọ lọ́wọ́ láwa. Bàbá iṣẹ́ máa ṣe kí àwọn ọmọ adó tì yẹn ẹsẹ̀ ń máa ṣe. Not that not to waste time. Whoever that wants to do, oya. Then gbogbo wa máa ṣe. Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín látàárọ̀, ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni a wà látàárọ̀, ibi tí ètò ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Oko, ibi tí ètò ìsìnkú wọn tí ó wáyé. A ti mú bóun gbogbo ṣe lọ fún yín wá nílé ìjọsìn ibi ìtẹ́ ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí, níbi tí wọ́n ti ń fi eérú fún eérú àti erùpẹ̀ fún iyẹ̀pẹ̀. A máa gbìyànjú láti bá ara àwọn akọ ẹgbẹ́ wọn tó wà níbí sọ̀rọ̀ àti àwọn ọmọ wọn. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe kábíyèsí o. Apẹ́lẹ́sẹ̀ ìlú Ilé-Ifẹ̀ kò ní dàrú o. Àtúbọ̀ máa gbòòrò sí lákòókò tí wọ́n. All the tampons, thank you very much. Baba Lako, Baba Dubai, you are welcome home. You can see here. And every other person. Atoribẹ́wù, àgbáyàwó.
Ta ló lo airport? Ta ló lo airport tó jábọ́? Eérú ni wọ́n ti ń fi fún eérú àti erùpẹ̀ fún erùpẹ̀ níbi tí ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Oko tó ti wáyé. Airport. Àǹtí Ọlámídé bàmúdání méjì. A fẹ́ bá yín ní gbólóhùn mà fún àǹfààní àwọn ẹni tí ó ń wò wá nílé bá wa dá orúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí olóògbé. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.